Ẹ kúlé o gbogbo ẹ̀yin bàbá àti màmá tí ẹ̀ ń gbọ́ mi nínú ilé ẹ̀dẹ̀ ò dàbí. A kú ọjọ́ méjì, a kú ọjọ́ mẹ́ta. Mo kí yín kú àbọ̀ sí ìpalẹ̀mọ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa fún ti ọ̀sẹ̀ yìí. Fún gbogbo àwa ìjọ Ọlọ́run tá ń tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò èyí tí gbogbo ayé ń lò bí ìjọ onítẹ̀bọmi káàkiri gbogbo àgbáyé. Ní ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù ìkejì okòólélẹ́ẹgbàá ọdún àti ẹyọ márùn-ún yìí, ẹ̀sìn ọ̀rọ̀ wa fún ìsìn àkọ́kọ́ nínú oṣù kejì fún ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù kejì òun náà ni gbígbàdúrà fún ìtura. Gbígbàdúrà fún ìtura. Bí àkókò kan bá sì wà tá a nílò láti gbàdúrà fún ìtura, mo gbàgbọ́ pé àkókò yìí ni a nílò rẹ̀. À ń lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé Mátíù orí kẹfà ẹsẹ̀ ìkarùn-ún sí kẹẹ̀ẹ́dógún. Ìwé Mátíù orí kẹfà ẹsẹ̀ ìkarùn-ún sí ìkẹẹ̀ẹ́dógún. Nínú ìwé Mátíù orí kẹfà yìí ẹsẹ̀ ìkarùn-ún sí kẹẹ̀ẹ́dógún, ó ní Jésù ló ti kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bí a ṣe gbàdúrà lórí òkè. Mo bẹ̀rẹ̀ sí kà á látinú Bíbélì mímọ́ ní èdè Yorùbá. Tí Bíbélì yín bá wà lárọ̀ọ́wọ́tó yín, ẹ jọ̀ọ́ ẹ gbé, ẹ jẹ́ ká jọ kẹ́kọ̀ọ́ pọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé mímọ́ kà báyìí pé nígbà tí ìwọ bá ń gbàdúrà, má ṣe dàbí àwọn àgàbàgebè, nítorí wọ́n ń fẹ́ àti máa dúró gbàdúrà ní sínágọ́gù àti ní igun ọ̀nà ta kí ènìyàn bá lè rí wọn. Lóòótọ́ mo wí fún yín, wọ́n ti gba èrè wọn náà. Ṣùgbọ́n ìwọ, nígbà tí ìwọ bá ń gbàdúrà, wọ ìyẹ̀wù rẹ lọ. Nígbà tí ìwọ bá sì ṣe ilẹ̀kùn rẹ tán, gbàdúrà sí bàbá rẹ tí ń bẹ níkọ̀kọ̀. Bàbá rẹ tí ó sì ríran níkọ̀kọ̀ yóò san án fún ọ ní gbangba. Ṣùgbọ́n nígbà tí ẹ̀yin bá ń gbàdúrà, ẹ má ṣe àtúnwí asán bí àwọn kèfèrí. Wọ́n ṣe bí a ti torí ọ̀rọ̀ púpọ̀ gbọ́ tiwọn. Nítorí náà, kí ẹ̀yin má ṣe dàbí wọn. Bàbá yín sá mọ ohun tí ẹ̀yin ṣe aláìní kí ẹ tiẹ̀ tó béèrè lọ́wọ́ rẹ̀. Nítorí náà báyìí ni kí ẹ̀yin kí ó máa gbàdúrà. Bàbá wa tí ń bẹ ní ọ̀run, kí a bọ̀wọ̀ fún orúkọ rẹ. Kí ìjọba rẹ dé. Ìfẹ́ tìrẹ ni kí a ṣe bíi ti ọ̀run, bẹ́ẹ̀ ni ní ayé. Fún wa ní oúnjẹ òòjọ́ wa lónìí. Dárí gbèsè wa jì wá, bí àwa ti ń dárí jì àwọn onígbèsè wa. Má ṣe fà wá sínú ìdẹ́wò, ṣùgbọ́n gbà wá lọ́wọ́ bìlísì. Nítorí ìjọba ni tìrẹ, àti agbára àti ògo láéláé. Àmín. Nítorí bí ẹ̀yin bá fi ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jì wọ́n, bàbá yín tí ń bẹ ní ọ̀run yóò fi ẹ̀ṣẹ̀ yín jì yín. Ṣùgbọ́n bí ẹ̀yin kò bá fi ẹ̀ṣẹ̀ àwọn èèyàn jì wọ́n, bàbá yín kì yóò fi ẹ̀ṣẹ̀ ti yín jì yín. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí Olúwa ó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí gbogbo wa. Àmín. Ẹsẹ̀ láti rántí wa fún ọ̀sẹ̀ yìí. Ẹsẹ̀ akọ orí, ẹsẹ̀ akọ ọkàn, ẹsẹ̀ mọ́nigbàgbé, ẹsẹ̀ wúrà. Òun ni ẹsẹ̀ ìkẹwàá. Mátíù orí kẹfà ẹsẹ̀ ìkẹwàá. Ìwé mímọ́ sọ ń bẹ̀ pé kí ìjọba rẹ dé. Ìfẹ́ tìrẹ ni kí a ṣe bíi ti ọ̀run, bẹ́ẹ̀ ni ní ayé. Kí ìjọba rẹ dé. Ìfẹ́ tìrẹ ni kí a ṣe bíi ti ọ̀run, bẹ́ẹ̀ ni ní ayé. Lẹ́ẹ̀kan sí mo kí yín kú àbọ̀ sínú oṣù tuntun èyí tí a ti ń kẹ́kọ̀ọ́ yìí, oṣù kejì okòólélẹ́gbàá ọdún àti ẹyọ márùn-ún tá a wà nínú rẹ̀ yìí. Àdúrà mi ni wípé ayọ̀ tá a fi bẹ̀rẹ̀ rẹ̀ náà la sì fi parí rẹ̀ ní orúkọ Jésù Kristi. Tẹ́ ẹ bá gbàgbé, nínú oṣù àkọ́kọ́, àfojúsùn gbogbo ẹ̀kọ́ wa fún oṣù àkọ́kọ́ òun ni Ọlọ́run wa ń jọba. Ọlọ́run wa ń jọba. Ọlọ́run wa ń jọba ní àsìkò wàhálà. Ọlọ́run àwa ń jọba níbi gbogbo.
Ọlọ́run wa ń jọba títí ayérayé, títí láéláé. Ìjọba rẹ̀ fìdí múlẹ̀ kò sì lè yí. Torí náà, òun nìkan ṣoṣo ní ìyìn àti ìsìn wa ló yẹ. Ó jọba lórí gbogbo èèyàn, ó jọba lórí gbogbo ẹranko, ó jọba lórí ẹ̀dá gbogbo. Torí náà, ta ló tún yẹ ká tún yìn, ta ló tún yẹ ká sìn ju Ọlọ́run wa lọ? Ní tí gbogbo ẹ̀kọ́ wa tó sùn ìkíní tó dá lé lórí nìyẹn. Ṣùgbọ́n nínú oṣù kejì yìí, ẹ̀sìn ọ̀rọ̀ wa fún gbogbo oṣù kejì òun ni ìgbé ayé nínú ìjọba Ọlọ́run. Ìgbé ayé nínú ìjọba Ọlọ́run. Ẹ̀kọ́ wa nínú gbogbo oṣù yìí ó sì dá lérí bí a ṣe gbé ìgbé ayé ọmọlẹ́yìn Kristi nínú ayé ẹ̀ṣẹ̀ yìí. Báwo la ṣe gbé ìgbé ayé ọmọlẹ́yìn Kristi nínú ayé ẹ̀ṣẹ̀ yìí? Àwọn nǹkan tá a máa kẹ́kọ̀ọ́ lé lórí nínú oṣù kejì yìí nù. Ní ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù kejì yìí, àwọn ń kẹ́kọ̀ọ́ nípa irú àdúrà tó yẹ àti èyí tí ò yẹ kọmọlẹ́yìn Kristi gbà. Bó ló ṣe yẹ kọmọlẹ́yìn Kristi ó máa gbàdúrà? Irú àdúrà wo ló yẹ kó máa gbà? Irú èwo ni ò sì yẹ kó gbà? Ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù kejì, ohun tí ó dá lérí nìyẹn. A sì pín ẹ̀kọ́ náà sí ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Abala àkọ́kọ́ rẹ̀ a pè é ní ọ̀nà tí kò ṣe ìtẹ́wọ́gbà láti gbàdúrà. Abala kejì rẹ̀ a pè é ní ọ̀nà tó tẹ́wọ́gbà, tó ṣètẹ́wọ́gbà láti gbàdúrà. Abala kẹta rẹ̀ a sì pè é ní àdúrà Olúwa. Àwọn nǹkan tá a wò lábala mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀kọ́ wa iná nu tá a sì mú wá sí ìdánudúró. Ní abala àkọ́kọ́ ẹ̀kọ́ yìí, ọ̀nà tí kò ṣe ìtẹ́wọ́gbà láti gbàdúrà. Jésù Olúwa nínú ẹ̀kọ́ rẹ̀ lórí òkè tó ń kọ́ àwọn ọmọ ẹ̀yìn, òun ló ti fa kò mú òkun ẹ̀kọ́ yìí yọ nínú ìwé Mátíù tí mo kà tán, orí 6, ẹsẹ̀ 5, 7 àti 8, 5, 7 àti 8, kò sí 9 ńbẹ̀. 5, 7, 8 nínú ẹsẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta òun ni Jésù ti fi hàn wá àwọn ọ̀nà tí ò yẹ, àwọn ọ̀nà tí ò ṣètẹ́wọ́gbà fún ọmọlẹ́yìn Kristi láti gbàdúrà. Ọ̀nà àkọ́kọ́ tí ó sì ní ò ṣètẹ́wọ́gbà òun ni kò ṣètẹ́wọ́gbà láti gbàdúrà bí alágàbàgebè. Kò ṣètẹ́wọ́gbà láti máa gbàdúrà bí alágàbàgebè. Ẹsẹ̀ 5 ló fìdí èyí ò múlẹ̀, èyí tó ní nígbà tí wọ́n bá ń gbàdúrà má ṣe dàbí àwọn àgàbàgebè, nítorí wọ́n ń fẹ́ àti máa gbàdúrà ní sínágọ́gù àti nígun ọ̀nà ta kí èèyàn bá lè rí wọn. Lóòótọ́ mo wí fún yín o, wọ́n ti gba èrè tiwọn náà. Ẹnìkan wá béèrè wípé ta ni alágàbàgebè? Tàbí kí ni àgàbàgebè túmọ̀ sí? Alágàbàgebè lẹni náà tí ń fi ara rẹ̀ pe ní tí ò jẹ́. Alágàbàgebè lẹni náà tí ń fi ara rẹ̀ pe lòmíì. Alágàbàgebè òun lẹni náà tí ń sojú ayé nínú àdúà, tí ń pèrè ẹ̀ láládùá ṣùgbọ́n tó jẹ́ pé kò mọ Ọlọ́run. Ẹ̀kọ́ Jésù nínú àkókò àkọ́kọ́ yìí òun náà ni wípé kí a má fira wa pé ẹni tá a jẹ́. Kì í ṣe pé Jésù ń sọ fún wa ní abala àkọ́kọ́ ẹ̀kọ́ yìí pé ká má gbàdúrà gbangba tàbí ká má gbàdúrà nínú ilé Ọlọ́run. Rárá o, Jésù ò sọ pé ká má gbàdúrà nínú ilé Ọlọ́run, kò sọ pé ká má gbàdúrà ní gbangba, ṣùgbọ́n tí ń fagilé ni pé ká máa pera wa lẹ́ni Ọlọ́run ní gbangba nígbà tó sì jẹ́ pé ní kọ̀rọ̀ ọ̀tọ̀ lẹni tá a jẹ́. Ká máa fara wa hàn bí ẹni tí ó kún fún àdúrà nígbà tó sì jẹ́ pé ní kọ̀rọ̀ ọ̀tọ̀ ni tá a kún fún. Torí náà Jésù nígbà tí wọ́n máa ń gbàdúrà mọ́ dàbí àwọn àgàbàgebè
tí wọ́n máa fara hàn gbangba káwọn èèyàn rí wọn pé aládùúà ni wọ́n, ṣùgbọ́n tó jẹ́ wípé eléṣù ni wọ́n, ẹni èṣù ni wọ́n. Jésù Olúwa wá gbàdúrà ń gbangba láì mọye ìgbà nínú ìwé mímọ́. ẹkànjá wo ẹyọ méjì péré nínú ibi tí Jésù ti gbàdúrà ń gbangba. Nínú ìwé Jọ́ọ̀nù orí kẹfà ẹsẹ̀ ìkọkànlá, Jésù gbàdúrà ń gbangba. Ìwé mímọ́ ní Jésù sì mú ìṣù àkàrà wọn nì, nígbà tó sì dúpẹ́, nígbà tó sì gbàdúrà tán lórí ní gbangba, ó pín fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì pín fún àwọn tó jókòó gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ni ẹja ní ìwọ̀n bí wọ́n ti ń fẹ́. Nínú ìpéjọpọ̀ tí Jésù ti gbàdúrà yìí, àwọn tó wà ń bẹ wọ́n lé ní 5,000. Àwọn ọkùnrin lásán bí ìwé mímọ́ ṣe sọ fún wa 25,000 ni wọ́n, 5,000, láì tí ìkàyé àwọn obìnrin àti àwọn ọmọdé mọ́. Tẹ́ ẹ bá ka obìnrin àti ọmọdé mọ́, ẹ máa wo nǹkan bíi 15,000 ń bẹ. Ní gbangba ni Jésù ti gbàdúrà tó ti yàkàrà ń sí mímọ́. So ẹ̀kọ́ Jésù yìí sọ wípé ká má gbàdúrà ń gbangba àbí nílé ìjọsìn, ṣùgbọ́n tí ń sọ ni wípé ká má gbàdúrà bíi àgàbàgebè, ká má jẹ́ ẹni tí ń fojú sìn tí ò fọkàn sìn. Tẹ́ ẹ bá tún lọ sínú ìwé Jọ́ọ̀nù orí 11 kan náà, ẹsẹ̀ 41 sí 43, John 11:41-43. Ìhìnrere Jọ́ọ̀nù orí 11 ẹsẹ̀ 41 sí 43. Ìwé mímọ́ sọ fún wa ńbẹ̀ pé nígbà náà ni wọ́n sì gbé òkúta náà kúrò níbi tí a gbé tẹ́ òkú náà sí. Jésù sì gbé ojú rẹ̀ sókè, ó sì wí pé, Bàbá, mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí pé ìwọ gbọ́ ti èmi. Èmi sì ti mọ̀ pé ìwọ a máa gbọ́ tèmi nígbà gbogbo. Ṣùgbọ́n nítorí ìjọ ènìyàn tí ó dúró yìí ni mo ṣe wí, kí wọn kí ó lè gbàgbọ́ pé ìwọ ló rán mi. Nígbà tó sì wí bẹ́ẹ̀ tán, ó kígbe lóhùn rárá, Lásárù jáde wá. Lásárù sì jáde. Ní gbangba ni Jésù ti gbàdúrà tó ti fi pe Lásárù jáde. Torí náà nínú ẹsẹ̀ 5 ìwé Mátíù orí 6 yìí, kì í ṣe pé Jésù ń sọ pé ká má gbàdúrà ń gbangba, kì í ṣe pé Jésù ń kọ sí ká má gbàdúrà nù sínágọ́gù nínú ilé ìjọsìn. Rárá, ohun tí Jésù ń fagilé ni pé ká má pera wa láládùúà nígbà tá ìṣe bẹ́ẹ̀, ká má fira wa pé ohun tí a jẹ́ níwájú Ọlọ́run, ká má mọ lépa nípa àdúrà láti tẹ́ ìfẹ́ àwọn èèyàn lọ́rùn dípò ìfẹ́ Ọlọ́run, ká má mọ ṣe kárí mi nínú àdúrà. Kókó kejì tí Jésù tẹnumọ́ nígbà tó ń kọ́ àwa ọmọ ẹ̀yìn rẹ̀ nínú àyọkà yìí bí ó ṣe yẹ ká gbàdúrà, yàtọ̀ fún pé Jésù ní kò yẹ ká gbàdúrà bí alágàgàbègè, Jésù tún sọ wípé kò yẹ ká máa ṣàtúnwí asán nú àdúrà. Ó yẹ ká jólóòtọ́ nú àdúrà, kò yẹ ká máa ṣàtúnwí asán nú àdúrà, ó yẹ ká jólóòtọ́ nú àdúrà. Eléyìí ni ẹsẹ̀ 7 àti ẹsẹ̀ 8 ló sọ fún wa. Nígbà tó ní, ṣùgbọ́n nígbà tí ẹ̀yin bá ń gbàdúrà, ẹ má ṣe àtúnwí asán bí àwọn kèfèrí wọ́n ṣe bí àti torí ọ̀rọ̀ púpọ̀ gbọ́ tiwọn. Nítorí náà kí ẹ̀yin má ṣe dàbí wọn o. Bàbá yín sàmọ̀ ohun tí ẹ̀yin ṣe aláìní kẹ́ ẹ tó béèrè lọ́wọ́ rẹ̀. Nínú àyọkà yìí, Jésù Olúwa wa ń kọ́ wa wípé kí a má máa ṣàtúnwí asán nínú àdúrà, ṣùgbọ́n ká jẹ́ olótìtọ́ nínú àdúrà. Ẹnìkan wá béèrè pé, excuse me sir, kí ni ń jàtúnwí asán? Àtúnwí asán òun ni àsọtúnsọ ọ̀rọ̀ kan tí ò tinú wa wá. Àtúnwí asán ni sísọ ọ̀rọ̀ tí ò tinú ọkàn tòótọ́ jáde, sísọ ọ̀rọ̀ tí ò mú wa wá ìfẹ́ Ọlọ́run ká sì ṣe. Fún àpẹẹrẹ, ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn tá à ń bá ń ka àdúrà Olúwa tá à ń kẹ́kọ̀ọ́ lé lórí, ọ̀kan nú àwọn ẹsẹ̀ tó wà ń bẹ ni dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, dárí gbèsè wa jì wá, bá ti ń dárí jì àwọn onígbèsè wa, tó sì jẹ́ wípé ogunlọ́gọ̀ ló ti ṣẹ̀ wá tá a dì inú 20 ọdún 30 ọdún. Síbẹ̀ lójoojúmọ́ àmọ̀ká dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, bá ti ń dárí ẹ̀ṣẹ̀ jì wá, dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, bá ti ń dárí jì àwọn tó ṣẹ̀ wá, dárí gbèsè wa jì wá, bá ti ń dárí jì àwọn onígbèsè wa. Àtúnwí asán nù.
àtúnwí asán ni àsọtúnsọ ọ̀rọ̀ tí ò tinú ọkàn wa wá. Àtúnwí asán ni sísọ, ṣùgbọ́n mímọ́ ṣe ìfẹ́ Ọlọ́run, mímọ́ wá ìfẹ́ Ọlọ́run. Jésù Kristi Olúwa wa òun ló fi eléyìí kọ́ wa. Nígbà tí Jésù Olúwa wa ń pọ́n wa wípé ká má ṣàtúnwí asán yìí, ó tún ṣe pàtàkì ká mọ̀ wípé tí Jésù ń sọ ń bí kì í ṣe pé ká má ṣe àwí ìyanu nínú àdúrà. Ẹ má ṣe àtúnwí asán kò túmọ̀ sí àtúnwí asán kò túmọ̀ sí àwí ìyanu. Àtúnwí asán tó túmọ̀ sí ni àìjólótìtọ́ nínú àdúrà. Àtúnwí asán tó túmọ̀ sí ni tá ń sọ àfi sínú ṣe. Àtúnwí asán nu gbogbo àdúrà tá ń bá ń gbà lẹ́nu lásán tá a fi sínú ṣe làtúnwí asán. Jésù fi kọ́ wa wípé ká mọ̀ ṣe àwí ìyanu nínú àdúrà, ṣùgbọ́n ká mọ̀ ṣe àtúnwí asán. Méjèèjì kìí ṣe nǹkan náà, ó lè jọra wọn. Nínú ìwé Lúùkù orí 11 ẹsẹ̀ 5 sí 8, Jésù Olúwa wa kọ́ wa pé ká mọ̀ ṣàwí ìyanu nínú àdúrà. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ àjọjọ ká Lúùkù orí 1, Lúùkù orí 11, Lúùkù orí 11 ẹsẹ̀ 5 sí 8, 5 to 8. Ìwé mímọ́ ní ó sì wí fún wọn pé ta ni nínú yín tó ní ọ̀rẹ́ kan tí yóò tọ̀ ọ́ lọ láàrin ọ̀gànjọ́ tí yóò wí fún un pé ọ̀rẹ́ mi wín mi ní ìṣù àkàrà 3 nítorí ọ̀rẹ́ mi kan ti àjò bọ̀ sọ́dọ̀ mi, èmi kò sì ní nǹkan tẹ́mi ó gbé kalẹ̀ níwájú rẹ̀, tí òun ó sì gbé inú ilé dáhùn fún un pé wí fún un pé má yọ mí lẹ́nu mọ́, àti ṣe ilẹ̀kùn wa, àwọn ọmọ mi sì ń bẹ lórí ẹní wọn pẹ̀lú mi, èmi kò lè dìde fi fún ọ. Jésù ní mo wí fún yín, bí òun kò tilẹ̀ fẹ́ dìde kó fi fún un nítorí ṣe ọ̀rẹ́ rẹ̀, ṣùgbọ́n nítorí àwí ìyanu rẹ̀ yóò dìde yóò sì fi fún un tó bí ó ti ń fẹ́. Níbí Jésù kọ́ wa pé ká máa ṣàwí ìyanu nínú àdúrà, ṣùgbọ́n àwí ìyanu kì í ṣàtúnwí asán. Kì í ṣe kìkì eyín òníkan tẹ́ ẹ bá sínú Lúùkù nǹkan náà orí 18, Luke 18 ẹsẹ̀ 1 sí 7, Jésù tún kọ́ wa ń bẹ náà wípé ká máa ṣàwí ìyanu nínú àdúrà. Lúùkù orí 18 ẹsẹ̀ 1 sí 7, ìwé mímọ́ ní Jésù sì pa òwe kan fún wọn nítorí èyí yìí pé ó yẹ kí a máa gbàdúrà nígbà gbogbo ká má sì sàárẹ̀. Wípé òǹdàjọ́ kan wà nílùú kan tí kò bẹ̀rù Ọlọ́run, tí kò sì sojú ṣáájú ènìyàn. Opó kan sì wà ní ìlú náà, òun tọ̀ wá, ó wí pé gbẹ̀san mi lára àwọn ọ̀tá mi. Kò sì sú sí nígbà fún sáà kan, ṣùgbọ́n níkẹyìn ó wí nínú ara rẹ̀ pé bí èmi ò tiẹ̀ bẹ̀rù Ọlọ́run, tí èmi ò sì sojú ṣáájú ènìyàn, ṣùgbọ́n nítorí opó yìí ń yọ mí lẹ́nu, èmi ó gbẹ̀san rẹ̀, kí ó má bàa fi wíwá rẹ̀ nígbàkúùgbà dá mi lágara. Olúwa sì wí pé ẹ gbọ́ bí aláìṣòótọ́ onídàájọ́ yìí ti wí. Ọlọ́run kì yóò sì gbẹ̀san àwọn àyànfẹ́ rẹ̀ tí ń fi ọ̀sán àti òru kígbe pè é, tí ó sì mú sùúrù fún wọn. Ní pẹ̀lú Jésù Olúwa wa kọ́ wa nípa àwí ìyanu nínú àdúrà. Torí náà nígbà tá a bá ń kẹ́kọ̀ọ́ tá ń ka ìwé Mátíù orí 6 ẹsẹ̀ 7 sí 8 níbi tí ìwé mímọ́ ti ní ẹ má ṣe ṣàtúnwí asán. Kì í ṣe pé tí ìwé mímọ́ ń sọ ni wípé ká má ṣe àwí ìyanu. Ní tí ìwé mímọ́ ń sọ fún wa ni wípé kí a mọ̀ sọ àsọtúnsọ ntí kò tọkàn wa wá tá a ṣe. Kákàn mọ́ fẹnu gbàdúrà lásán ní ntí àfọkàn wá ṣe, bí èyí tá ń gbà nígbà gbogbo. Dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bá ti dárí ẹ̀ṣẹ̀ jàn tó ṣẹ̀ wá, dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bá ti dárí ẹ̀ṣẹ̀ jàn tó ṣẹ̀ wá, a sì dárí jàn tó ṣẹ̀ wá. Àtúnwí asán nù, ntí ìwé mímọ́ tó ní ká mọ́ ṣe nù. Ibi tí abala kejì ẹ̀kọ́ wa tó ti fọ́ ọ̀rọ̀ ọkùn nù, tó sì sún wa sí abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa tó ti fọ́ ọ̀rọ̀ ọkùn tó sún wa sí abala kejì ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí nù.
àkọlé abala kejì ẹ̀kọ́ wa bí mo sì sọ fún wa náà ni ọ̀nà tó ṣètẹ́wọ́gbà láti gbàdúrà. Ní abala àkọ́kọ́ a ti wo ọ̀nà tí ò ṣètẹ́wọ́gbà láti gbàdúrà. Ọ̀nà tí ò ṣètẹ́wọ́gbà láti gbàdúrà bí mo sì sọ fún wa òun náà ni pé kò ṣètẹ́wọ́gbà láti gbàdúrà bí alágàbàgebè, kò ṣètẹ́wọ́gbà láti gbàdúrà bí ṣíṣe àtúnwí asán. Èwo ló wá ṣètẹ́wọ́gbà láti gbàdúrà? Ẹsẹ̀ ìkẹfà ló sọ fún wa, ẹ jẹ́ àjọjọ kà á. Ṣùgbọ́n ìwọ nígbà tí ìwọ bá ń gbàdúrà, number 1, wọ ìyẹ̀wù rẹ lọ. Nígbà tí ìwọ bá ṣe ilẹ̀kùn ẹ tán, gbàdúrà sí bàbá rẹ tó wà ń kọ̀kọ̀. Bàbá rẹ tí ó ríran ní ìkọ̀kọ̀ yóò san án fún ọ ní gbangba. Ní abala kejì yìí, Jésù fi ń kọ́ wa ọ̀nà tó tọ́ láti gbàdúrà, ọ̀nà tó ṣètẹ́wọ́gbà láti gbàdúrà. Èyí náà kí kókó tí sì fi ń kọ́ wa ń bẹ̀ náà ni wípé ká kọ́kọ́ máa gbàdúrà ń kọ̀kọ̀ náà ká tó gba ti gbangba. Àwọn bàbá wa nílẹ̀ Yorùbá gan tí ọmọ Bíbélì wọ́n ní òpó kọ̀kọ̀ là á kọ́kọ́ sá ká tó sá ti gbangba. Níhìn Jésù ní àdúrà tó ṣètẹ́wọ́gbà, ó ní àdúrà tá a ti kọ́kọ́ gbà ń kọ̀kọ̀ ká tó wá máa gbà ń gbangba. Kìí ṣe ìgbà bá dé ṣọ́ọ̀ṣì nìkan náà láàmú gbàdúrà ní ilé wa o, ìpè láṣẹ lura wa ní ilé wa o, ṣùgbọ́n ìgbà bá dé ṣọ́ọ̀ṣì àmúra kankan àdá ládùúà, àdúrà lágàbàgebè, àtúnwí asán àdúrà nu, àtúnwí asán àdúrà nu tí ò ṣe ìtẹ́wọ́gbà. Àdúrà tó ṣe ìtẹ́wọ́gbà ni ká ti gbà á nù ilé wa ká tó wá gbà á nínú gbangba, ká tó wá gbà á nínú ilé ìjọsìn. Ọlọ́run wá sọ wípé èyí tá a gbà ń kọ̀kọ̀ ńgbà bá dé gbangba, Ọlọ́run ó wá mú èrè rẹ̀ jáde, yóò mú fún wa láti jẹ èrè iṣẹ́ wa, láti gba èrè àdúrà èyí tí a gbà sí Ọlọ́run ní ìkọ̀kọ̀. Àdúrà kọ̀kọ̀ òun sì ní nínú ibi tá a kà tán, ìwé mímọ́ ní ká gbà níbi tí a ti ní ìdíwọ́ kankan. Ète pé wọ yẹ̀wù rẹ lọ́nu, ṣe ilẹ̀kùn rẹ, gbà á ní kọ̀kọ̀. Ète rẹ̀ ni wípé kó má sí ìdíwọ́ kankan bíi ti wọ ọmọ. Kì í ṣàdúrà tá à ń gbà káyé lè rí mi, kì í ṣàdúrà ṣe kárí mi, kì í ṣàdúrà kí wọ́n lè mọ̀ pé ọ̀jẹ̀mí ní mí nínú àdúrà, rárá o. Àdúrà tí à ń gbà tó jẹ́ pé tinú tọkàn wa ló ṣe déédéé pọ̀ pẹ̀lú Ọlọ́run, òun ni àdúrà kọ̀kọ̀, èyí tí Jésù Olúwa wa fi ń kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ká máa gbà níhìn. Ọlọ́run wa sì jẹ́ Ọlọ́run tó mọ ohun gbogbo, tó rí ohun gbogbo, tó sì máa wà níbi gbogbo nígbà gbogbo. Torí náà tá a bá fi òótọ́ ọnú pè é nínú kọ̀rọ̀ yàrá wa níkọ̀kọ̀ níbi tí a ti ní ìdíwọ́ tí ò ti sáriwo tí ò sẹ́nì kankan tí ó yọ wá lẹ́nu, tá a fi parí àdúrà wa tán, ohun tá a béèrè ńkọ̀kan ó ní òun ó san án ní gbangba. Ohun tá a béèrè ńkọ̀kan ní gbangba yóò ti san fún ògo orúkọ mímọ́ rẹ̀. Torí náà ọ̀nà kan ṣoṣo tó ṣètẹ́wọ́gbà ó ní pé ká gba àdúrà ńkọ̀kọ̀ ká tó gbà ń gbangba. Ká má jẹ́ ẹni tí àdúrà gbangba ní máa gbà kì í gbàdúrà nínú ilé. Ìbéèrè wá jáde, nínú ilé yín jẹ́ ní àkókò àdúrà? Níwọ àtìdílé rẹ láti bá Ọlọ́run pàdé jẹ́ ní àkókò àdúrà lójoojúmọ́? Yàtọ̀ fún àjọṣepọ̀ àdúrà ìdílé, gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan já ní wákàtí àdúrà. Ní Jésù fi ń kọ́ wa wípé ọ̀nà tó ṣètẹ́wọ́gbà ó ní pé kí ẹnì kọ̀ọ̀kan kó ní àjọṣepọ̀ tó gún mọ́ pẹ̀lú Ọlọ́run nínú àdúrà, nínú ilé rẹ̀, nínú kọ̀rọ̀ yàrá rẹ̀. Kó bá Ọlọ́run sọ̀rọ̀ kó tó di pé yóò bá a sọ̀rọ̀ ní gbangba. Ibi tí abala kejì ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó náà ti tẹnubodò tó ti mú mi nìyẹn, tó sún wa sí abala tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa, èyí tí a pe àpèlé rẹ̀ ní àdúrà Olúwa. Èyí ni ẹsẹ̀ 9 sí 15 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ Mátíù orí 6. Mátíù orí 6 ẹsẹ̀ 9 sí 15. Ní abala tó gbẹ̀yìn ẹ̀kọ́ yìí, Jésù Olúwa wa gbé ìlànà àdúrà kalẹ̀ láti máa tẹ̀lé. Ìlànà àdúrà yìí ló yẹ ká máa pè ní àdúrà ọmọ ẹ̀yìn.
ṣùgbọ́n tá à ń sì pè tàbí tá a sábà máa ń pè ní àdúrà Olúwa. Ìgbà tí Jésù fi àdúrà yìí kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, kò kọ́ wọn pé kí wọ́n kọ́ lákọ̀ sórí, kí wọ́n wá máa kà á bá a ti ń ṣe nínú ìjọ lónìí, Ọlọ́run mi bó ṣe gbé fún mi mo gbé fún ọ gbè. Rárá o. Ìlànà àdúrà ni pé bí ìlànà tẹ́ ẹ máa tẹ̀lé nìyí. Ìlànà yẹn sì ní a pín sí bíi abala méjì. Abala àkọ́kọ́ ó ní í ṣe pẹ̀lú tó ní í ṣe pẹ̀lú Ọlọ́run. Abala kejì sì ní í ṣe pẹ̀lú tó ní í ṣe pẹ̀lú àwa ẹ̀dá ọwọ́ rẹ̀, àwa ènìyàn. Nínú abala tó gbẹ̀yìn ẹ̀kọ́ yìí, òní Jésù Olúwa wa ló ti fi kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àwọn òtítọ́ tó rọ̀ má dùà. Òtítọ́ àkọ́kọ́ tó sì fìdí rẹ̀ múlẹ̀ ó ní pé àdúrà jẹ́ àjọṣepọ̀. Àdúrà jẹ́ àjọsọpọ̀. Àdúrà jẹ́ ìbákẹ́gbẹ́pọ̀ láàrin bàbá tó ní ìfẹ́ ọmọ àtàwọn ọmọ tí ń gbọ́ràn. Mo tó tún sọ, òtítọ́ àkọ́kọ́ tí Jésù fìdí rẹ̀ múlẹ̀ nínú àdúrà yìí ó ní pé àdúrà jẹ́ àjọṣepọ̀, àjọsọpọ̀, ìbákẹ́gbẹ́pọ̀ láàrin bàbá tó fẹ́ ọmọ àtọmọ tí ń gbọ́ràn. Torí náà nígbàkúùgbà tá a bá ń gbàdúrà, ẹ̀kọ́ yìí ń fi ń yé wa wípé ká mọ̀ wípé bàbá wa là ń bá sọ̀rọ̀, là ń bá kẹ́gbẹ́ pọ̀, là ń bá sọ̀rọ̀ pọ̀, là ń bá jọ sọ̀rọ̀ pọ̀, là ń jọ ṣàṣepọ̀. Kì í sì í ṣe bàbá tèmi nìkan, bàbá àti gbogbo wa ni bàbá yìí lọ́mọ tó pọ̀. A sì gbọ́dọ̀ fi ọ̀wọ̀ tó tọ́ fún un, ká sì fi fún àwọn ọmọ yòókù náà tí bàbá yìí ní ẹlẹgbẹ́ wa. Ìdínú ó lòdì sí ẹ̀kọ́ Jésù Kristi kí a máa gbàdúrà òdì síra wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, torí pé bàbá kan ṣoṣo òun náà la ní. Ìdí nìyẹn nínú ẹsẹ̀ ìkẹsàn-án tí ìwé mímọ́ fi ní, tí Jésù fi kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé nítorí náà báyìí ni kí ẹ̀yin ó máa gbàdúrà. Bàbá wa tí ń bẹ ní ọ̀run. Ẹgbọ́n tí Bíbélì ò wí bàbá mi tí ń bẹ ní ọ̀run. Rárá o. Bàbá wa tí ń bẹ ní ọ̀run. Èyí ò ní wípé Ọlọ́run ni ká máa dojú àdúrà wa kọ. Òun ni ká máa dojú àdúrà wa kọ. Òun ni ká máa béèrè ohun gbogbo tá a bá fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀. Tààrà ọ̀dọ̀ rẹ̀ ni àjọṣepọ̀ tá a sì máa ní àjọṣepọ̀ bàbá àtọmọ ni, kìí ṣàjọṣepọ̀ ọ̀gá àtọmọṣẹ́. Àjọṣepọ̀ wa àtọlọ́run gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi kìí ṣàjọṣepọ̀ ẹrú àti olówó rẹ̀. Rárá o. A kìí ṣẹrú Ọlọ́run, torí pé nípa ikú, ìsìnkú àti àjíǹde Jésù Kristi àti sọ wá dọmọ, àti dá wa láre, àti sọ wá dọmọ. Torí náà Jésù fi kọ́ ni pé ẹ darí àdúrà yín sí bàbá wa tí ń bẹ ní ọ̀run. A sì gbọ́dọ̀ fi ọ̀wọ̀ rẹ̀ fún, gẹ́gẹ́ bí ẹsẹ̀ yẹn náà ti sọ, ẹsẹ̀ ìkẹsàn-án, kí a bọ̀wọ̀ fún orúkọ rẹ̀. Àjọṣepọ̀ yìí, gẹ́gẹ́ mo ṣe sọ, àjọṣepọ̀ bàbá àti tọmọ ni. Òtítọ́ kejì tí Jésù fi kọ́ni nínú àdúrà yìí ó ní pé olúborí ète àdúrà fún ọmọlẹ́yìn Kristi ó ní láti fi ògo fún Ọlọ́run àti láti mú ìfẹ́ rẹ̀ ṣẹ nínú ayé. Olúborí ète àdúrà fún ọmọlẹ́yìn Kristi ó ní láti fògo fọ́lọ́run àti láti mú ìfẹ́ rẹ̀ ṣẹ nínú ayé. Eléyìí ni Jésù Olúwa wa sì tọ́ka sí tó lù lóòlù nínú abala kejì ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá, níbi tí ìwé mímọ́ ti ní kí a bọ̀wọ̀ fún orúkọ rẹ̀, kí ìjọba rẹ̀ dé, ìfẹ́ tìrẹ ni kí a ṣe bíi ti ọ̀run bẹ́ẹ̀ ni ní ayé. Níhìn àwọn nǹkan mẹ́ta tó ṣe pàtàkì tó ní í ṣe pẹ̀lú Ọlọ́run là ń sọ̀rọ̀ nípa rẹ̀. Nǹkan àkọ́kọ́ ó ní orúkọ rẹ̀. Nǹkan kejì ó ní ìjọba rẹ̀. Nǹkan kẹta ó ní ìfẹ́ rẹ̀. Orúkọ rẹ̀ jẹ́ èyí tá a gbọ́dọ̀ máa fi ọ̀wọ̀ fún. Ṣùgbọ́n ṣe ni láàánú lónìí nínú ìjọ Ọlọ́run wípé
orúkọ Ọlọ́run kò tiẹ̀ jẹ́ nǹkan kan lẹ́nu wa ní ìsìn à ń pè é ní bó ṣe wà á. họ́họ́họ́ là ń lò fọlọ́run torí pé àwa àti ẹ̀ ọmọ àjọṣèwé ni àjọdàgbà ni a ti sọ Ọlọ́run dẹgbẹ́ wa. Jésù kọ́ wa wípé nígbà tá a máa ń gbàdúrà ká fi ọ̀wọ̀ fún orúkọ rẹ̀. Ohun kan kejì òun ni ìjọba rẹ̀. Ẹnìkan ó béèrè pé kí ni ìjọba rẹ̀? Kí ni ìjọba Ọlọ́run túmọ̀ sí? Ìjọba Ọlọ́run túmọ̀ sí ìṣàkóso Ọlọ́run. So kí ìjọba rẹ̀ dé ntí gbólóhùn yẹn túmọ̀ sí ni pé kí ìṣàkóso rẹ̀ kó dé sínú ayé mi, kí ìṣàkóso rẹ̀ kó dé sínú ìdílé mi, kí ìṣàkóso rẹ̀ kó dé sí àwùjọ wa, kí ìṣàkóso rẹ̀ kó dé nínú ayé, kí gbogbo ènìyàn gbà ìjọba rẹ̀ láàyè, ìfẹ́ rẹ̀ láàyè láti máa ṣẹnu ayé wọn. Èyí tó gbẹ̀yìn nù, kífẹ́ Ọlọ́run máa ṣẹ nínú ohun gbogbo. Ogunlọ́gọ̀ ènìyàn ní ń gbénú ayé lónìí nínú ìjọ pàápàá tó jẹ́ pé fẹ́ ara wọn wọ́n ń ṣe, wọn àṣẹ fẹ́ Ọlọ́run. Torí náà nínú ẹsẹ̀ 9 àti 10 Jésù Olúwa fi kọ́ àwa ọmọ ẹ̀yìn rẹ̀ wípé kí a máa bọ̀wọ̀ fún orúkọ rẹ̀, kí a máa béèrè kíjọba rẹ̀ dé sínú ayé wa àti gbogbo ayé, kí a sì máa gba ìfẹ́ rẹ̀ láàyè nínú ohun gbogbo. Jésù ọ̀wá fìyí kọ́ni nínú ọ̀rọ̀ ẹnu lásán nìkan, a rí ipò fi sínú ṣe. Pàápàá jùlọ nígbà tó tiẹ̀ tó dé ìkóríta tójú ogun le tẹ́kọ̀ọ́ sójú múmu. Tá a retí wípé kí Jésù padà ẹ̀yìn tàbí kó máa wá ìfẹ́ tara rẹ̀ nínú ìwé Mátíù orí 26 ẹsẹ̀ 39 ìwé mímọ́ sọ fún wa pé Jésù sì lọ síwájú díẹ̀, ó sì dojúbolẹ̀, ó sì gbàdúrà wípé bàbá, bí ó bá lè ṣe, jẹ́ kí ago yìí kọjá lórí mi, ṣùgbọ́n kì í ṣe bí èmi ti ń fẹ́, bí kò ṣe bí ìwọ bá ti fẹ́. Níhìn Jésù ọ̀wá ìfẹ́ ara rẹ̀, ó jọ̀wọ́ ara rẹ̀ lọ́wọ́ fún ìfẹ́ Ọlọ́run ni. Torí náà gbà tó kọ́ wa pé ìfẹ́ ti ẹni ká ṣe, ẹ̀kọ́ òun náà fi sínú ṣe. Tí mo bá jẹ́ ojúlówó ọmọ lẹ́yìn Kristi lótìtọ́ àti lódodo, mo gbọ́dọ̀ tẹ̀lé ìṣe àti ẹ̀kọ́ rẹ̀. Ìjọba Ọlọ́run ó ní ìṣàkóso Ọlọ́run, mo gbọ́dọ̀ gba ìṣàkóso Ọlọ́run láàyè nínú ayé mi, nínú ìdílé mi, nínú iṣẹ́ mi, nínú ẹnu okòòwò mi. Kò gbọ́dọ̀ jẹ́ wípé secular lẹ́yìn. Níwájú Ọlọ́run kò sí ti ń jẹ́ secular, kò sí ti ń jẹ́ spiritual, gbogbo ẹ̀ spiritual ni. Kò sí ti ń jẹ́ nǹkan tẹ̀mí ní nǹkan tara rẹ̀. Gbogbo nípa ẹnì kọ̀ọ̀kan ọmọlẹ́yìn gbọ́dọ̀ jẹ́ tọlọ́run. Ìṣàkóso Ọlọ́run gbọ́dọ̀ máa farahàn nínú ayé wa, nínú ìdílé wa, lẹ́nu iṣẹ́ wa, lẹ́nu ẹ̀kọ́ wa, nínú ohun gbogbo wa. Lọ́nà kẹta, lẹ́yìn àdúrà tí Jésù gbà tó darí àwọn ọmọ ẹ̀yìn, tó fi ìlànà rẹ̀ lélẹ̀ fáwọn ọmọ ẹ̀yìn láti máa fi ọ̀wọ̀ fún orúkọ Ọlọ́run, béèrè fún dídé ìjọba rẹ̀, ìṣàkóso rẹ̀ sínú ayé wọn àti àwùjọ àti ayé lápapọ̀, àti pé kí wọ́n máa gba ìfẹ́ rẹ̀ láàyè inú ayé wọn. Nǹkan mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ tó ní í ṣe pẹ̀lú Ọlọ́run tá a béèrè fún nínú ìlànà àdúrà yìí. Lẹ́yìn èyí l'Ọlọ́run ni Jésù wá kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ láti tún béèrè nǹkan mẹ́ta míì tó ṣọ̀wọ́n fún ènìyàn, tí ènìyàn nílò. Àwọn nǹkan mẹ́ta náà sì ni àkọ́kọ́ nínú ẹsẹ̀ 11, fún wa ní oúnjẹ òòjọ́ wa lónìí. Oúnjẹ, kò sí ẹ̀dá alààyè kankan tó lè wà láàyè láì jẹun. Ọlọ́run ní sì ń bọ́ gbogbo wa. Tẹ́ ẹ bá gbàgbé nínú ọ̀kan náà àwọn ẹsẹ̀ Bíbélì tá a kẹ́kọ̀ọ́ lé lórí lọ́sẹ̀ tó kọjá, ìwé orin Dáfídì orin ẹyọ 145 ẹsẹ̀ 15 verse 15. Onísáàmù sọ ńbẹ̀ ó ní, ojú gbogbo èèyàn ń wò ọ́ Olúwa, ìwọ sì fún wọn ní oúnjẹ ní àkókò rẹ̀. Ojú gbogbo ènìyàn ń wò ọ́ Olúwa, ìwọ sì fún wọn ní oúnjẹ ní àkókò rẹ̀. Ọlọ́run ní fún gbogbo wa lóúnjẹ, kì í ṣowó oṣù wa ní fún wa lóúnjẹ sà, kì í ṣèrè tá ń jẹ lórí iṣẹ́ wa ní fún wa lóúnjẹ mà. Bá gbẹ̀ bá gbìn,
tójú ọ̀rọ̀ tó lódùmarè mójò lọ́wọ́ tí ó rọ̀ sówó òun ọ̀ra ń jẹ tí ó yóò rí nǹkan rà tí ó jẹ àbí àmọ̀ jẹ wó. Ọlọ́run ní ń bọ́ gbogbo wa, ohun gbogbo tí mí àtèyí tí ò mí nú ayé, Ọlọ́run ní ń bọ́ gbogbo wa. Onísáàmù ní ojú gbogbo èèyàn ń wò ọ́, ó sì ń fún gbogbo wọn ní oúnjẹ ní àkókò rẹ̀, mú kójò rọ̀ lákòókò rẹ̀, ó mú kóòrùn ràn lákòókò rẹ̀, oúnjẹ ń sì ń jáde tá ń jẹ. Ọlọ́run ló ń bọ́ gbogbo wa. Torí náà nínú abala ìbéèrè àkọ́kọ́ tó ní í ṣe pẹ̀lú àìní èèyàn, fún wa ní oúnjẹ òòjọ́ wa lónìí, tó rọ́lọ́run ní fún gbogbo wa lóúnjẹ. Nǹkan kejì èyí tí ó ní í ṣe tó jẹ́ kò ṣeémọ̀ ní ènìyàn, tí ó ní í ṣe pẹ̀lú ènìyàn nínú ìlànà àdúrà yìí, òun ni ìdáríjì ẹ̀ṣẹ̀. Àìní èèyàn ni. Ìwé mímọ́ ní gbogbo ènìyàn ló sá ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Torí náà ní ẹsẹ̀ 12 Jésù kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ẹ gbàdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ o, dárí gbèsè wa jì wá bí a ti ń dáríjì àwọn onígbèsè wa. Nínú àdúrà yín ẹ rí pé ń béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín, ṣùgbọ́n ẹ̀yin náà jẹ́ ajígbèsè láti máa dáríjì ẹni ó bá ṣẹ̀ yín. Ẹlẹ́ṣẹ̀ kankan ò lè rójú rere Ọlọ́run, kò sì lè rí ògo Ọlọ́run, torí pé ìwé mímọ́ jẹ́ kó yé wa pé ikú ni èrè ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ní iye tí kò ní pẹ̀kun nínú Kristi Jésù. Ẹ̀ṣẹ̀ máa mú ìyapa wá nínú àjọṣepọ̀ ènìyàn àti Ọlọ́run. Torí náà ẹni yòówù tí ẹ̀ṣẹ̀ bá wà nínú ayé rẹ̀, ó ti wà ní ìyapa pẹ̀lú Ọlọ́run, kò lè lájọṣepọ̀ nínú Ọlọ́run pẹ̀lú àdúrà, kò lè rójú rere Ọlọ́run. Ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ tó bá ronúpìwàdà tó yí padà tí a sì dáríjì, ilẹ̀kùn àánú ṣí fún un láti tọ̀ Ọlọ́run lọ láti gbàdúrà nígbàkúùgbà. Ṣé ẹ wá rí àìdáríjì ni àìlè dáríjì ọmọnìkejì ẹni, ẹ̀ṣẹ̀ lòun náà tí sì máa dènà àdúrà, torí pé ẹ̀ṣẹ̀ lòun náà, ẹlẹ́ṣẹ̀ kankan sì ní kò lè rógo Ọlọ́run. Ìdí nìyí tí ẹsẹ̀ 11 àti 15 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, Mátíù orí 6 ẹsẹ̀ 11 àti 15 fi ní, nítorí náà bí ẹ̀yin bá fi ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jì wọ́n, bàbá yín tí ń bẹ lọ́run yóò dárí ẹ̀ṣẹ̀ yín jì yín. Ṣùgbọ́n bí ẹ̀yin ò bá fi ẹ̀ṣẹ̀ àwọn èèyàn jì wọ́n, bàbá yín tí ń bẹ ní ọ̀run kò ní fi ẹ̀ṣẹ̀ ti yín, kò ní fi jì yín. Ìdí ni wípé àìní ẹ̀mí ìdáríjì ẹ̀ṣẹ̀ ni. Ẹlẹ́ṣẹ̀ kankan kò sì lè rí ojú rere Ọlọ́run, kò lè rí ògo Ọlọ́run, kò lè jẹ́ ní ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò tẹ́ ń gbọ́ mi, sẹ́yìn náà mọ iye ìgbà tẹ́ ti gbàdúrà ń dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, bá ti ń dáríjì à ń tó ṣẹ̀ wá, ẹ̀ sì dáríjì o. Níwọ̀n àgbà tẹ́ ẹ̀ bá ti dáríjì, ẹ̀yin náà ò lè rojú rere Ọlọ́run, torí pé àìní ẹ̀mí àìdáríjì ní ẹ̀ṣẹ̀ ni. Ẹlẹ́ṣẹ̀ kan kò sì lè rí ògo Ọlọ́run. Ohun kan kẹta tí Jésù ní káwọn ọmọ ẹ̀yìn máa béèrè fún nínú àdúrà wọn tí wọ́n máa ń gbàdúrà, ó ní ààbò. Ẹ má gbàgbọ́, kí ni nǹkan àkọ́kọ́? Oúnjẹ òòjọ́. Kò ní wọn ó béèrè fún oúnjẹ ọ̀la o, kò ní wọn ó béèrè fún oúnjẹ ọ̀sẹ̀ tí ń bọ̀ o, kò ní wọn ó béèrè fún oúnjẹ ọdún tí ń bọ̀ o, kò ní wọn ó béèrè oúnjẹ 100 ọdún sísìn o. Tá a bá sì wọnú ayé lónìí, àárẹ̀ àwọn tí ń kó ọrọ̀ ọjọ́ fún 1000 ọdún tí ń bọ̀, wọ́n ti gbàgbé pé ìpẹ̀ làwọn, wọ́n ti gbàgbé wípé òfurufú làwọn, ìgbàkúùgbà ní kú lè mú wọn lọ, tẹni ẹlẹ́ni gbogbo tí wọ́n kó jọ wọn ó sì dà. Ṣùgbọ́n Jésù ní béèrè fún oúnjẹ òòjọ́ yín lónìí, Ọlọ́run ó sì pèsè rẹ̀, torí pé òun lọ́dẹ́nu ń bù yóò sì bọ́. Bẹ́ẹ̀ bá sì gbàgbé náà, ńgbà tí Ọlọ́run fúnra ara rẹ̀ ti ń darí àwọn ọmọ Ísírẹ́lì lọ sí ilẹ̀ ìlérí, ńgbà wọ́n dàrin aginjù tí a bẹ̀rẹ̀ sí fi mánà bọ́ wọn, ó ní wọn máa mú mánà ọjọ́ kan ṣoṣo. Ẹni ó bá mú jọjọ́ kan lọ tí ó jẹ tán lọ́jọ́ ohun tó bá dijọ́ kejì yóò ti bàjẹ́, torí pé Ọlọ́run mọ̀ ohun tá a nílò láti jẹ lọ́jọ́ kọ̀ọ̀kan, yóò sì pèsè rẹ̀. So yàtọ̀ fún ìbéèrè lórí oúnjẹ, yàtọ̀ fún ìbéèrè fún ìdáríjì, ohun kan kẹta tó jẹ́ àìní ènìyàn
tí Jésù fi ṣe àpẹẹrẹ tá a fi lè béèrè fún nínú àdúrà òun ni ààbò lọ́wọ́ ìdẹwò àti bìlísì. Ìyẹn la rí nínú ẹsẹ̀ ìkẹtàlá ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí. Má ṣe fà wá sínú ìdẹwò, ṣùgbọ́n gbà wá lọ́wọ́ bìlísì, nítorí ìjọba ni tìrẹ àti agbára àti ògo láíláí, àmín. Ẹnìkan wá béèrè pé kí ni bìlísì? Kí ni bìlísì? Bìlísì ni ejò láíláí ni. Nínú ìwé Jẹ́nẹ́sísì orí 3, mo rò pé ẹ gbàgbé, bìlísì lejò láíláí ni. Bìlísì ó ní ọ̀tá ọ̀run ọ̀bẹ́gbọ́ fún àwa ènìyàn. Bìlísì ó ní olùdẹniwò tí ń dẹ àwa ènìyàn wò. Ó dẹ Ádámù àti Éfà wò nínú ọgbà Édẹ́nì nínú ìwé Jẹ́nẹ́sísì orí 3, ó sì gbé wọn ṣubú. Láti ìgbà náà nìran ènìyàn ti wó kí Jésù tó tún gbé wa dìde. Ó ní olùdẹniwò láti gbé ni ṣubú. Kì í wá ṣe pé àwọn kan nìkan ló lè dẹwò, gbogbo èèyàn ni. Kódà Jésù Kristi Olúwa wa ó dẹwò lẹ́yìn ààwẹ̀ odidi 40 ọ̀sán, lẹ́yìn ààwẹ̀ odidi 40 òru. Ìwé mímọ́ ní Sátánì ṣètò nígboyà, ó sì tọ̀ Jésù wá, ó sì fún ìdánwò kìíní pass, ìdánwò kejì pass, ìdẹwò kẹta pass. Ìdẹwò jẹ́ ohun tí Sátánì máa ń gbé síwájú gbogbo ènìyàn láti gbé wa ṣubú, láti mú wa kúrò nínú ìfẹ́ Ọlọ́run, láti ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ ara wa tàbí tiẹ̀. Ọlọ́run kì í dẹ èèyàn wò láti gbé èèyàn ṣubú. Sátánì ní máa dẹni wò láti gbé ni ṣubú. Ìdí nìyí tí òǹkọ̀wé Jákọ́bù orí 1 ẹsẹ̀ 13 sí 15. Jákọ́bù orí 1 ẹsẹ̀ 13 sí 15 fi wípé kí ẹnikẹ́ni, ẹ gbọ́ dáadáa, kí ẹnikẹ́ni tí a dánwò tá a dẹwò má ṣe wípé látọwọ́ Ọlọ́run láti dẹ mí wò, láti dán mi wò, nítorí a kò lè fi búburú dán Ọlọ́run wò. Òun náà kì í sì í dán ẹnikẹ́ni wò, ṣùgbọ́n olúkúlùkù ni à ń dán wò nígbà tí a bá fi ọwọ́ ìfẹ́kúfẹ̀ẹ́ ara fà á lọ tí a sì tàn jẹ. Ǹjẹ́ ìfẹ́kúfẹ̀ẹ́ náà nígbà tó bá lóyún á bí ẹ̀ṣẹ̀, àti ẹ̀ṣẹ̀ náà nígbà tó bá sì dàgbà tán á bí ikú. Ohun tí ìdẹwò máa ń ṣe nu. Sátánì sì ni olùdẹniwò, Ọlọ́run kì í dẹni wò. Ọlọ́run máa gbé èèyàn sórí òṣùwọ̀n, bóyá ó gbé ìwọ̀n láti gbé ni ga ni. Ọlọ́run kì í dẹni wò láti rẹ̀ ni nílẹ̀, láti já ni lulẹ̀ rárá. Ṣùgbọ́n Ọlọ́run a máa gbé èèyàn sórí òṣùwọ̀n lóòrèkóòrè láti wò ó pé ó ti gbé wọn báyìí láti bọ́ sí ìpele tó kàn, ti gbé wọn báyìí láti bọ́ sí ìpele tó kàn. Ìdí nìyí tí Jákọ́bù kan náà nínú ìwé Jákọ́bù náà orí 1 ẹsẹ̀ ìkejì sí 4, Jákọ́bù orí 1 ẹsẹ̀ ìkejì sí 4, tí ó fi ní ẹ̀yin ará mi, nígbà tí ẹ̀yin bá bọ́ sínú onírúurú ìdánwò, ẹ ka gbogbo rẹ̀ sí ayọ̀. Nígbà tí ẹ bá bọ́ sí onírúurú ìdánwò, ẹ ka gbogbo rẹ̀ sí ayọ̀, kí ẹ sì mọ̀ pé ìdánwò ìgbàgbọ́ yín ń ṣiṣẹ́ sùúrù. Ṣùgbọ́n ẹ jẹ́ kí sùúrù kó ṣe iṣẹ́ àṣepé, kí ẹ̀yin kí ó lè jẹ́ pípé àti aláìlábùkù, kí ó má bàa kù ohun kan fún ẹnikẹ́ni. Ète ìgbéléwọ̀n tọ́lọ́run máa ń ṣe fún yàn, òun ni láti mú kó jẹ́ pípé, òun ni láti mú lọ síbi gíga, òun ni kó má bàa kù fún ẹnikẹ́ni. Ọlọ́run kì í dẹni wò láti gbé ni ṣubú. Sátánì, ejò láíláí ni, èṣù ní máa ń dẹni wò láti gbé ni ṣubú.
Ọlọ́run máa ń gbéni sórí òṣùwọ̀n ni láti mọ̀ bóyá ó kójú òṣùwọ̀n láti tẹ̀síwájú. Ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tí ó ti tẹnubodò tó ti mú mi nù. Nítorí náà nínú àdúrà ọmọ ẹ̀yìn yìí tá a máa ń pè ní àdúrà Olúwa, nínú àdúrà ọmọ ẹ̀yìn yìí a rí i pé Jésù fi kọ́ àwa ọmọ ẹ̀yìn rẹ̀ wípé nígbàkúùgbà tá a bá gbàdúrà àwọn nǹkan tó jẹ́ ti Ọlọ́run ni kó ṣáájú: ọ̀wọ̀ fún orúkọ rẹ̀, ìbéèrè kí ìṣàkóso rẹ̀ fìdí múlẹ̀ nú ayé wa, àti kí a gba ìfẹ́ rẹ̀ láàyè nínú ayé wa. Lẹ́yìn tí a bá ti fọ̀wọ̀ fórúkọ rẹ̀, lẹ́yìn tí a ti gba ìṣàkóso rẹ̀ láàyè sínú ayé wa, lẹ́yìn tí a ti gbà pé kífẹ́ rẹ̀ ó ṣẹ, àwa lè máa béèrè ohun gbogbo tá a bá fẹ́ béèrè tọ́já ìní wa, bíi oúnjẹ wa lónìí, bíi dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, bíi gbà wá lọ́wọ́ olùdẹniwò àti bìlísì. Níbi tí ẹ̀kọ́ wa tòní tó ti tẹnubodò tó ti mú mi nù. Ṣùgbọ́n ká tó máa lọlé, ẹ jẹ́ kí n ṣàtẹnumọ́ kókó bíi méjì mẹ́ta fún ìgbé ayé ojoojúmọ́ ọmọlẹ́yìn Kristi. Àkọ́kọ́ tí mo sì fẹ́ tẹnumọ́ òun ni pé nínú ẹ̀kọ́ yìí Jésù kọ́ wa wípé ká má jẹ́ alágàbàgebè nínú àdúrà. Àdúrà tó gbà ń kọ̀kọ̀, má jẹ́ wá mọ́ fara rẹ̀, má dá aládùúà ń gbangba, wíṣ aládùúà nú ilé rẹ̀, èsì aládùúà nú yàrá rẹ̀, ṣùgbọ́n gbọ́ dé ṣọ́ọ̀ṣì ó múra kankankan kí wọ́n ti kárí mi. Àdúrà alágàbàgebè nu kò ṣètẹ́wọ́gbà. Àwọn èèyàn ó lè ṣètẹ́wọ́gbà lójú àwọn èèyàn ó, ṣùgbọ́n lọ́dọ̀ Ọlọ́run àṣedànù lásán ló ń ṣe. Lọ́nà kejì, Jésù fi kọ́ wa nú ẹ̀kọ́ yìí pé nínú àdúrà ká má máa ṣàtúnwí asán. Mo sì jẹ́ kó yé wa wípé àtúnwí asán kì í ṣe àwí ìyanu nínú àdúrà. Àtúnwí asán òun ni sísọ bíbéèrè, sísọ ń tà lè ṣe. Àtúnwí asán ni gbígbàdúrà fún ohun tí kò tọkàn wa wá, tá a fi ọkàn wa ṣe, tá a ṣetán láti ṣèfẹ́ Ọlọ́run nípa rẹ̀, tá a ṣetán láti gba ìfẹ́ Ọlọ́run láàyè. Àtúnwí asán nù. Àsọ tó ń sọ ohun tí ò tinú ọkàn wa wá láti wádìí ìfẹ́ Ọlọ́run àti láti ṣe ìfẹ́ Ọlọ́run. Ohun tá à ń wí lẹ́nu ṣùgbọ́n tá a ṣe. Fún àpẹẹrẹ, dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, bá ti ń dárí jẹ́ tó ṣẹ̀ wá, àìmọye ìgbà láti sọ. Ìbéèrè ni pé sáà sì ti dárí jì gbogbo àwọn tó ṣẹ̀ wá. Àtúnwí asán àdúrà nù. Ní ọ̀nà kẹta, Jésù Olúwa wa ó kọ́ wa wípé ìgbàkúùgbà tá a bá fẹ́ gbàdúrà, àdúrà tó ṣètẹ́wọ́gbà òun làdúrà tá a gbà ń kọ̀kọ̀ níbi tí ò ti sí ẹnikẹ́ni tí ó dí wa lọ́wọ́. Ká kọ́kọ́ máa gbàdúrà ń kọ̀kọ̀ náà ká tó gbà ti gbangba. Ó wá ní àdúrà tá a gbà ń kọ̀kọ̀ ní gbangba lòun ó ti ṣàfihàn agbára àdúrà òun. Torí náà tó o bá gbàgbára ń kọ̀kọ̀ ó lè rágbára lòun gbangba. Ẹnìkan béèrè pé kí ló dé tààrọ̀ wọ agbára Olúwa ní àwùjọ wa lónìí? A lè rí i. Torí ọ̀pọ̀lọpọ̀ wa àráyè láti gbóǹkọ̀kọ̀. À ń fara hàn gbangba, kọ́là ṣe gbàngbàngbà yà. Ṣùgbọ́n àráyè ní kọ̀kọ̀ láti lọ gbàdúrà, láti bá bàbá sọ̀rọ̀. Àwa dé gbangba pé Jésù Olúwa wa, ṣùgbọ́n àrípa rẹ̀. Jésù fi kọ́ wa nú ẹ̀kọ́ yìí pé àdúrà tó ṣètẹ́wọ́gbà ńlẹ̀ tá a gbà ń kọ̀kọ̀ ká tó gbà ti gbangba. Ká gbàdúrà níbi tí ò ti ní sí ìdíwọ́ kankan. Nínú ẹ̀kọ́ yìí bákan náà, Jésù Olúwa wa fi kọ́ àwa ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ká máa lépa láti mọ kí ni ìfẹ́ Ọlọ́run, ká sì gbà láàyè ká máa ṣe ìfẹ́ Ọlọ́run. Ká máa jìjàdù láti mú kí ìfẹ́ Ọlọ́run ṣẹ nínú ayé wa. Ká gba ìfẹ́ Ọlọ́run láàyè. Ká má máa lépa pé o ní láti ṣe ni, o ní láti ṣe ni, o ní láti ṣe ni. Àwa wá dá láṣẹ f'Olódùmarè.
ká béèrè kí ni ìfẹ́ Ọlọ́run ká sì gbà láàyè nínú ayé wa. Jésù sì fi àpẹẹrẹ rẹ̀ lélẹ̀ nígbà tẹ́ kò tiẹ̀ sójú múmú gan. Bí aago yìí bá lè rí kọjá lórí mi, Olúwa Bàbá, ṣùgbọ́n kì í ṣe ìfẹ́ tèmi o, ìfẹ́ ti ẹni kọ́ṣẹ́. Ó gba ìfẹ́ Ọlọ́run láàyè nínú ayé rẹ̀, ó sì fi kọ́ wa láti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Ní ìparí lọ́sẹ̀ yìí, ẹ̀kọ́ yìí kọ́ wa wípé ká máa sáápọn láti ní àjọṣepọ̀ tó gúnmọ́ pẹ̀lú Ọlọ́run. Ẹ má jẹ́ ó jẹ́ pé ńgbà ogun bá dé láàmú sátọ Ọlọ́run lọ. Ẹ má jẹ́ ó jẹ́ wípé ńgbà ṣòro bá dé ìgbà náà láàmú ọ̀dọ̀ Jésù. Ẹ má jẹ́ ó jẹ́ pé ńgbà tógun bá ń lé wa láàmú wa sáré tọ̀ Ọlọ́run lọ. Ẹ jẹ́ ká ní wákàtí àdúà nínú ilé wa. Ẹ jẹ́ á ní wákàtí àdúà jọ gbàpọ̀ pẹ̀lú ẹbí wa nínú ìdílé wa. Ẹ sì jẹ́ kẹ́nì kọ̀ọ̀kan wa náà ní wákàtí àdúà àdágbà ẹnì kọ̀ọ̀kan lójoojúmọ́. Ìwé mímọ́ sọ fún wa pé ká máa gbàdúà nígbà gbogbo. Ìdí sì nìyí tá a fi ń parí ẹ̀kọ́ yìí pẹ̀lú ọ̀kan nínú àwọn orin wa, àdúà dídùn. Àdúà dídùn, àdúà dídùn tó gbé mi lọ kúrò láyé lọ́wájú ìtẹ́ bàbá mi, kí n sọ gbogbo ẹ̀dùn mi fún. Nígbà bànújẹ́ àtàrò, àdúà lábò fún ọkàn mi. Èmi sì bọ́ lọ́wọ́ èṣù gbà tí mo bá gbàdúà dídùn. Àdúà dídùn, àdúà dídùn, ìyẹ́ rẹ̀ yóò gbé ẹ̀bẹ̀ mi lọ sọ́dọ̀ ẹni tó ṣèlérí láti bùkún ọkàn. Àdúà bó ti kọ́ mi kí n wojú rẹ̀, kí n gbẹ́kẹ̀lé, kí n sì gbàgbọ́. Mo kó gbogbo àníyàn mi lé ní àkókò àdúà dídùn. Àdúà dídùn, àdúà dídùn, jẹ́ kí n máa rí ìtùnú rẹ̀ gbà títí n ó fi dókè písgà tí n ó rí lé ní lókèrè. N ó bọ́ àgọ́ ara sílẹ̀ láti jogún àìnípẹ̀kun. N ó kọrin bí mo ti ń fò lọ, ó di bó ṣe àdúà dídùn. Bí Ọlọ́run bá bùkún yín nípa ẹ̀kọ́ yìí, ẹ jọ̀wọ́ ẹ pín pẹ̀lú àwọn ẹlòmíràn nínú ẹ̀rọ ayélujára yín, nínú ìjọ yín àti ní àdúgbò yín. Bí ẹ bá sì fẹ́ ká máa fi ìtàkùn ẹ̀kọ́ yìí ránṣẹ́ sí orí ẹ̀rọ WhatsApp yín, ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ sí wa lórí nọ́mbà yìí +234 81 11 32 99 55. Tí ẹ bá fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ sórí WhatsApp yín, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí wa lọ́sọ̀ọ̀sẹ̀ sí +234 81 11 32 99 55. Tí ẹ bá fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi yìí ránṣẹ́ sí orí WhatsApp nọ́mbà yín, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí nọ́mbà yìí
+234 81 11 32 99 55. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá a ti máa pàdé, mo fà yín lé Ọlọ́run Olódùmarè lọ́wọ́ àti gbogbo àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi tí wọ́n ó kọ́ wa lẹ́kọ̀ọ́ yìí ní ọjọ́ Olúwa tí ń bọ̀, ọjọ́ kejì oṣù kejì 2025 àti ẹyọ 5 yìí. Àdúrà mi ni pé ńgbà tá a bá ń kẹ́kọ̀ọ́ yìí lọ́jọ́ Olúwa tí ń bọ̀, Olúwa ó ṣí wa níyè jù báyìí lọ láti mọ òtítọ́ ọ̀rọ̀ rẹ̀, yóò sì ràn wá lọ́wọ́ láti lè ní àjọṣepọ̀ àjọsọpọ̀ àdúrà tó gúnmọ́ nínú ìgbé ayé wa ojoojúmọ́ ní àti ìsinsìnyí lọ, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀, ayọ̀ ni o.